tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mú kí yan nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ kálẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán etí tẹ́ máa fi ń gbọ́wọ́ ọ̀mà nídìí bákan náà ojú tẹ̀sí fún wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò ní róńgbé sọnù bí èṣe bí ọmọ gbogbo ọmọ Yorùbá ó dàbí wípé Tinubu government is the worst government ever lived ó dàbí pé ó ti rampart kò tẹ́ ṣe pé ó dàbí pé mọ́ ó tiẹ̀ ti wá rampart débi wípé àwọn pásítọ̀ gan ti dá sí àwọn alàgbà gan ti dá sí pásítọ̀ ti dá sí ǹjẹ́ ẹ ti gbọ́ wọ́n ní bàbá Tinubu wọ́n ní òun ló wọ́ọ̀sì jù ní orílẹ̀-èdè ìtàn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí mi tọ́ka mọ́ wọ́n ní in Nigeria history all over wọ́n ní bàbá Tinubu ló wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ ni mo gbọ́ pé ojú gbà mí tì o ojú gbà mí tì fún gbogbo ọmọ Nàìjíríà nítorí wípé wọ́n dẹ̀ sì tún gba bàbá Tinubu láàyè láti máa ṣiṣẹ́ láabi kó dẹ̀ máa mú jẹgbẹ́ ta ló sọ yìí di mímọ̀ Odùmájẹ́ kìíní o Odùmájẹ́ ó jẹ́ kó yé wa o bẹ́ẹ̀ ni ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo wa mọ̀ sí Chukwuemeka Ohenemere tí gbogbo èèyàn mọ̀ sí Odùmájẹ́ ó ti bu ẹnu àtẹ́ lu ètò ìṣèjọba bàbá Tinubu kódà òun tún pè ní worst olóhùn ló tún worst jù ó ní ojú gbà mí tì lórí Nàìjíríà nítorí pé pẹ̀lú gbogbo nǹkan tá à ń dojú kọ pẹ̀lú gbogbo ìyà tá à ń jẹ lórílẹ̀‐èdè pẹ̀lú gbogbo T-Pain ó ti yé yín tí bàbá Tinubu ti mú wọ orílẹ̀‐èdè Nàìjíríà ó ní àṣìtúgbà bẹ́ẹ̀ ó níwẹ̀ ó fi ẹ̀sùn kan ààrẹ bàbá Tinubu àti àwọn ẹmẹ̀wà ẹ̀ ó ní ṣèbẹ́ jókòó ti owó ìlú ni tẹ́yìn ń gbádùn táwọn ará ìlú ń jẹ̀yà ó ní ẹ̀yin ń gbádùn àwọn ará ìlú ń jẹ̀yà ẹ ò dẹ̀ wò pé ṣó nọ́mà ẹ ò dẹ̀ kí ẹ láti sọ pé èyí ò dáa ó ti gbé mi débẹ̀ Odùmájẹ́ kì í jẹ́ kọ́ èmi o oníṣẹ́ rí ìjọba tó bá ti ń dánú o tó ti ń dánú they are bragging when there is nothing they have to offer for the nation ọ̀rọ̀ yẹn le ó ní wọ́n kàn dánú lásán ni ọ̀rọ̀ wọn dàbí àgbá òfìfo tó kàn dún yùmùyùmù tí ò ní nǹkan kan nínú tó jẹ́ pé at the end náà wọn ò ní kankan tó fẹ́ offer fún orílẹ̀-èdè ọ̀rọ̀ yẹn le ó tún wá sọ ó ní ṣẹ́rí current administration ti bàbá Tinubu yìí ó ní mo ti ń rí ìlú tó worst mo ti ń rí ètò ìṣèjọba tó worst mi ò rí irú ti bí bàbá Tinubu rí mo ti ń rí ìjọba tó worst mi ò rí irú ti T-Pain yìí rí tó bá ṣe pẹ́rẹ́ lásán o wọ́n máa fi sápá jẹ́ níyà bẹ́ẹ̀ ni ó ní òun ló worst jù olóhùn ló worst jù oníṣẹ́ rí bó ṣe wá wà yìí ó lásìkò yìí ni mo lè rí tó yẹ pé ó worst jù ṣé wàá mọ èyí tó fi ń sọ. ẹ wo ẹ jẹ́ kó yé yín ó ní ó wá yà mí lẹ́nu pé àwọn Nàìjíríà dẹ̀ gbẹ́nu tì wọ́n gbẹ́nu rọ̀ wọn ò sì lè ṣe nǹkan kan fún bàbá Tinubu ṣe ló wá dàbí pé Nàìjíríà ń jẹ̀yà bàbá Tinubu ń gbádùn ó ní Nàìjíríà orílẹ̀-èdè ń jẹ̀yà ó ní mi ò tiẹ̀ gbọ́ lórí social media kí wọ́n pariwo ó ní wọn ò pariwo ó tún wá fi ìran 2027 hàn wá ó níṣẹ́ rí èròǹgbà bàbá Tinubu lọ fún 2027 election olóyin òun gan ló máa dàbí pé ó máa pín orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni wọ́n ní kí bàbá Tinubu kó múra dáadáa o nítorí wípé lọ́wọ́ yìí orílẹ̀-èdè ti pín orílẹ̀-èdè ti pín gbogbo ọmọ Yorùbá ṣe ti wá rí wípé àsìkò ti tó láti gbára wa ṣe gbọ́ wọ́n ní kí ni à ń wò tí bàbá Tinubu fi ṣe dé lẹ́vù yìí tá ò dẹ̀ rí kankan ṣe ẹ wo ẹjẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn Yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ibẹ̀ nìkan ti gbé mi débẹ̀ nìkan ti jẹ́ kó yé mi ó ní ṣe rí ètò ìṣèjọba yìí ní ètò ìṣèjọba tó worst jù tí òun ti rí
ibẹ̀ nìkan tún jẹ́ kó yé mi o ó ní bàbá yìí ó sọ òótọ́ lẹ́ni ó ní I don encounter and battle the most worst leader in my life ó ní lóòótọ́ òun ti bá àwọn olórí tó jẹ́ wípé wọn ò dá pàdé ó ní bet òun fi ẹ Nàìjíríà ó ní ìwọ tó o bá fi àwọn olórí Nàìjíríà wọn ò tí ì sìn ẹ́ ó ní torí all these country leaders are lion beast no be me talk am o ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ajẹnirun ni wọ́n nítorí wípé orílẹ̀-èdè kùsẹ̀ àwọn ènìyàn ń kú wọn ò fọjọ́ kan báyìí wọn ò fọjọ́ kan sọ̀rọ̀ nípa ẹ̀ àfi àpò wọn ló ń fojoojúmọ́ jà sí àpapọ̀ wọn ló ń fojoojúmọ́ jà sí tó túmọ̀ sí pé ẹni amọ̀rí ìbáàkú òun pẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n ní ṣẹ́rí eléyìí ò wá ń ṣe ojú lásán mọ́ tẹ́ bá ṣe ń wò pójú lásán ni wọ́n nírọ̀ eléyìí ti kúrò lójú lásán kí ìjọba má tiẹ̀ lè sọ kankan mọ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa ó ní no government can please this country ó ní kò sí olórí tàbí ìjọba tó lè tẹ́ orílẹ̀-èdè yìí lọ́rùn nítorí those that can't rule their home ìyẹn ò dá ṣe mọ̀ pé wọ́n nílé láti kẹ́sọ̀rọ̀dé ó ní àwọn tó jẹ́ pé wọn ò tí ì lè rúlì wọn tí ì lè darí ilé wọn ṣáwọn lè wá yàn síbẹ̀ láti wá sọ pé wọ́n fẹ́ darí orílẹ̀-èdè ó ní fún ìdí èyí ẹ má tanra yín tẹ́ ẹ bá ní lọ́kàn pé èèyàn kan ń bọ̀ irọ́ ni INEC chairman gan tó jẹ́ Yakubu wọ́n ní òun gba lára gan rí ìdìbò ẹjọ́ kí ló dé ti kù nígbà tí INEC gan tá a gbójúlé gan ti ń rí kí ló tún kù fún àwọn èèyàn ó ga ṣé bá a ṣe dẹ̀ máa wá fọwọ́ lẹ́rọ̀ rè tá ò ní rí ìkọ̀kan sọ bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó èmi ó ní àfikọ́ lọ́wọ́ bá kó wá gba ìyìn àtàkóso nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́lẹ̀ láyé ìgbàanì èédú ló fi ń dáná táwọn ìyá wa bá kójọ ó ní bó ṣe máa ṣe igi ṣùgbọ́n kò ṣèṣìn mọ́ ẹ mọ iye tó ń ta gíìsì that is still pain for you à ń sọ fún yín pé ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò dáhùn mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ṣége banza ti ń ṣẹlẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi bá mi bó o kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ o ẹ jẹ́ ó yà wọ̀nyàn lọ́tún lọ́sí pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ pé a ó máa bẹ ọ̀ bí ẹni bẹ ṣu ni atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà o gbogbo ẹni tó bá máa láò ní dé òun máa láò ní dé bá God bless Yorùbá Nation ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi ó dà bọ̀.